Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ ńlẹ́ yìí o. Mo ti jẹ́ ó yé wa wípé tó bá di ọjọ́rọ̀, mo tún ń bọ̀ wá fún wa ní àjẹkù àwọn bàbá wa. Torí tí wọ́n bá jẹ gbogbo ìmọ̀ tọ́lọ́run fún wọn, tí wọ́n bá jẹ ẹ́ tán ni, kò sí ohun táwa ọmọ ó dé bá. Àjẹkù làá mọ bàbá rí, àjẹkù làá mọ ìyá rí. Àbá tó bá jẹ alájẹtán ọ̀dájú èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun ń jẹ́, tẹ́ ẹ bá gbọ́ Lúkúmọ̀nù ọmọ Àyándárì kì í ṣèmi. Ọyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Àwọn ètò táwa ń fi sílẹ̀, àwọn ètò wa kan ń bẹ tó jẹ́ pé ọlọ́dún mẹ́wàá ń bẹ, oníméje ń bẹ. Ṣùgbọ́n èyí tá à ń jẹ́ kẹ́ máa mọ̀ tó lọ́dún bíi mẹ́rin sísìn. Tẹ́ bá ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fídíò mi ní inú YouTube, ẹ̀yin gan máa mọ̀ pé ọ̀rọ̀ inú rẹ̀ ó yàtọ̀ sí bá ti ń sọ̀rọ̀ nísìn. Òyìnbó ní more you look, more you see. Ẹ gbọ́, bí ẹ bá ṣe ń sún síwájú sí, bẹ́ẹ̀ náà ni ó máa ríran sí. Ẹ gbọ́ mi yé. Ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ wa yìí, a fi lẹ̀ torí ìpolówó, torí ìfaradẹni, òun la fi fún wa. Tó bá níṣẹ́ lọ́wọ́ tó ń jókòó ti iṣẹ́ rẹ̀, tí wọn náà ń lọ́gbọ́n àtinúdá, ó dandan kí wọn náà kó tọ́ka sí nǹkan rẹ̀ lókè pẹ̀láyé. Mo fẹ́ pàkíyèsí ẹ̀yin tó jẹ́ pé kì í fara rẹ̀ ṣeré. Bóyá máa ń lo àjò oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni. Gbogbo òògùn lòògùn o, ṣùgbọ́n kálukú ló lásìkò tá a lò. Ẹlòmíràn sọ pé gbogbo iṣẹ́ lòun ti lò káàkiri. Bóyá o ti máa ń tà ní ṣọ́ọ̀pù tó wà tẹ́lẹ̀, ṣàdédé lójijì o rí pé kò sáájé ń bẹ̀ mọ́. Pé àwọn èèyàn máa bẹ rajà mọ́. Í máa ń rí bẹ́ẹ̀. Yóò wá dàbí pé bóyá gbogbo iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò ṣiṣẹ́. Ṣé ẹ mọ̀ wípé ajé gan máa pààrọ̀ àyè? Ajé a máa pààrọ̀ àyè. Ìgbà gan máa yí. Ojoojúmọ́ kọ́ lójò rọ̀ o. Kì í ṣe pé gbogbo ọjọ́ tá bá nídìí òòrùn náà lòòrùn ràn. Jẹ́ ń já ọ sí nǹkan kan. Tí àwọn àgbẹ̀ bá pa ilẹ̀ lórí ilẹ̀ tí wọ́n dáko tuntun síbẹ̀ lọ́dún yìí, ọdún tó tẹ̀lé tí fi ń lo bí ọdún 3 sí 4 lórí ilẹ̀ kan, wọ́n á máa pèrú ilẹ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ àjùbà. Mi mọ̀ bẹ́ẹ̀ tí ń pè lọ́dọ̀ yín o, wọ́n á ní àjùbà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àjùbà, ilẹ̀ tuntun tí wọ́n ṣẹ́ lójú. Tí wọ́n bá ti wá ń lò bí ọdún 3, 4 sí 5, ilẹ̀ yẹn wọ́n sọ doko àròjẹ. Nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa gbìn síbẹ̀. Wọ́n tún sún síwájú, wọ́n tún wá ilẹ̀ tuntun míì lọ. Ẹ gbádùn mi, ilẹ̀ tuntun míì wọ́n tún wá lọ. Tó bá yá àwọn tí bí yẹn wọ́n fi lẹ̀, yóò tún digbó. Gbogbo manure tí wọ́n ti fi dáko níbẹ̀ tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yóò tún jí dìde padà. Tó bá tún yá tó tún pẹ́, wọ́n tún dáko síbẹ̀, ilẹ̀ yóò tún jí padà. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tá à ń ṣe o. Tó bá wà ní location, báwo kọ́ bá ìràwọ̀ rẹ mu tó. Tó bá ti dogun yí pé nǹkan kan tí ajé yẹn ò máa wá, change location yẹn from one place to another. Wàá rí i pé ìyàtọ̀ ó tún dé bá. Tí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn, tẹ́ bá rí tí í ti ń dùn, í ti ń da, ṣàdédé lójijì gbà nǹkan break.
owó ò wọlé mọ́, nǹkan ò lọ déédé mọ́, ọ̀yá ẹ̀yin méjèèjì ẹ wọnú exam hall. Kí nínú exam hall ẹ gbéra yín yẹ̀ wò. Tó bá jẹ́ pé ọkọ bá ń gba àbọ̀dè fún ìyàwó rẹ̀, àsìkí ọkọ máa dàrú. Tí ìyàwó bá ń gba àbọ̀dè fún ọkọ rẹ̀, àsìkí ọkọ máa dàrú. Ìyàwó tó fẹ́ kalẹ̀ tẹ́lòmíì bá ti ń gùn, tí wọn náà tún gùn, dandan kí sẹ́rí ọ dàrú. Tí wọ́n tó sì jọ́kùnrin náà tó bá ń gun táyé tó ń gun kàǹdé tó ń gun dòwú tó ń gàlàbá bó ti ń ka Haúsá bó ti ń gun Haúsá bẹ́ẹ̀ ló ń gun Kádíjà ló ń gun kankan káàkiri. O sì tó ń gún ìyàwó rẹ̀, ó di dandan nǹkan máa dàrú. Àyàfi kó jẹ́ ẹni tó fẹ́ òun ló ń gorí wọn, nǹkan rẹ̀ ó máa lọ déédé. Gbogbo nǹkan yìí làwọn èèyàn wa kì í fura sí o. Ọkàn lọ́la àjò náà ni wọ́n ṣe yìí fún wọn, ìyẹn kọ́ la nídìí. Bákan náà tó bá ń jẹ èèwọ̀ ìṣẹ̀dá rẹ̀ tàbí tó bá ń ṣe ohun tí ìṣẹ̀dá rẹ̀ ò fẹ́, o lè torí pọ̀ ńlájò kó pa Ọlọ́run rẹ tì. Ọlọ́run là á kọ́ lórí ohun gbogbo. Ọlọ́run ló lè wé òun ló lè bò. Irú àjò wo gan ló tún ń lò? Ṣé èyí tó ní tó bá ìṣẹ̀dá rẹ̀ mu ni? Torí pé mistake táwọn èèyàn máa ń ṣe ni pé bàbá kan bẹ àjò bí ewé ni àjò tàbí òkòtó ni kankan irọ́ o òun kọ́ la nídìí o. Àìmọye bàbá tí wọ́n ròyìn fún ọ tó yẹ pé wọ́n bá ti gbé lúbúlúbú ojú ọ lọ, aburú yẹn ó tún wá máa burú sí i débi pé ọ̀gá rẹ̀ pé wọ́n ròyìn bàbá ìjú bí wọ́n ṣe tún, torí pé ohun tí wọ́n ṣe fún ọ kì í ṣe ohun tó ọ̀kẹ́ ńgbà ní ọmọ ọdún 5 ta lọ lo antibiotic ọmọ 20 years fún sáà pé ti dàrin àjò ọmọ yẹn rú, ìyẹn ti dàrú. Antibiotic náà ni ó lò, ṣùgbọ́n irú antibiotic tó bá ọjọ́ orí ẹ̀ mu òun ló gbọ́dọ̀ lò. Bẹ́ẹ̀ náà lórí inú gbogbo nǹkan. Wọ́n ní kó wọn ṣe sàárà orí, wọ́n ní kó wọn lo odò, wọ́n ní kó wọn bọ́ lo odò bó ṣé gbà bọ́ wẹ̀wẹ̀ odò bọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá ń jẹ èèwọ̀. Àbí òun ṣe ohun tí ṣẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ àbọ̀ wà ní location gan tí ó bá ìṣẹ̀dá rẹ̀ mu. Nǹkan ò lè lọ déédé, ẹja kúrò lórí ìta àbẹ̀wò. Nǹkan tí máa jí ọrọ̀ ajé ẹni ó máa ṣe gbémúgbémú òun ni mo fẹ́ kọ́ wa. Ẹ bá ń wéwé ẹ̀yìn olóbe, ẹ̀yìn olóbe ló ń wò yìí. Ewé àtẹ́wọ́gbà, orí ọ̀ká kan, orí ọ̀fàfà, ewé àbámọ́dá tí ò lùhò. Ìjọ tá a bá fẹ́ ṣiṣẹ́ ìjọ náà là á ja ewé àbámọ́dá yẹn o. A gun gbogbo ẹ̀ papọ̀ gúdúgúdú. A ṣe kí ni mo pè é? A gun papọ̀ gúdúgúdú. Tá bá wá gun tán, a lè kó sínú ahá àbí igbá ọlọ́mọrí. Ṣùgbọ́n èyí tó dáa jù, bàbá rí ike funfun àbí aṣọ funfun, a ti aṣọ funfun sínú òkè yẹn, a wá kó sẹ́yìn sí, ẹ bá aṣọ funfun yẹn bò, ẹ jẹ́ ó lọ́jọ́ 7 sẹ́yìn kẹ́ tó máa wẹ̀. Tẹ bá ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ má dé bẹ́ẹ̀. Tàbí tẹ bá ṣe kẹsẹ̀ bògì kò yé wọ náà, tó bá ṣe báyàwó rẹ̀ lò pọ̀ tán ní jẹ́ bẹ́ẹ̀, má dé bẹ́ẹ̀. Iṣẹ́ yìí dà. Iṣẹ́ yìí dà, ẹ lọ lò ó. Ọmọdé lò àgbà lò. Ọmọdé bí ọmọ ọdún 8 kọ́ ní ìwé o, ọmọ tó ti bàlágà ni o, ẹ máa lò. Tó orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà. Mo sọ yìí mo dúró ná. Gédégédé ni mí kì í jẹ́ ká kó dúró, ń tún fún yín 2 sí. Tètò yìí bá dọ́dọ̀ ẹ̀yin ẹ má dé mọ́lẹ̀, ẹ̀yin náà fi ṣàánú àwọn èèyàn, ẹ̀yin ní ò sì ráàánú gbà ibi tẹ ẹ̀rọ kan sí. Ayé àmú nọ́mbà mi yẹ kọ́ lẹ̀ +2348032983298 +2348032983298 ẹgbàá kan sí +2348133155111 +2348133155111. Ṣé rí nọ́mbà méjèèjì tí mo fi lẹ̀ yìí? Ibẹ̀ ni a máa ju mẹ́sẹ̀gì tẹ́ bá fẹ́ fún mi sí. Ẹ má lo ti nọ́mbà abẹ náà. Bí ìní ẹ ti máa bá mi sọ̀rọ̀. Torí bí WhatsApp gan bá pọ̀ jù, ì máa dá wàhálà alẹ́ ni. Ẹ gbọ́ mi yé?
ẹ wàá gba nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 gbà kan sí +22954651929. èèyàn wo ló lè pe nọ́mbà mi? èèyàn 4 ni. ìwọ tó fẹ́ rà bá lára àwọn nǹkan tá a ti ṣe kalẹ̀ àsọyé rẹ̀ fún ọ, ájúwe ibi tó ti rà ọ̀rà. ẹlẹ́lẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ tá a ti filẹ̀ látọjọ́ tó ti pẹ́ àbíṣẹ́ wa kan wọ̀ tá a filẹ̀ ọ̀rọ̀ aráyè ṣe ọ̀fẹ́ kábọ̀ ṣe ọba ti lè sanwó rẹ̀ wọ́n tó lè bá mi sọ̀rọ̀ ni. orí ẹlẹ́lẹ́ẹ̀kẹta, ìwọ tó fẹ́ join WhatsApp group tó bá ṣe kí ni tó fẹ́ join WhatsApp private group. public wà ọ̀fẹ́ nìyẹn o, ìwọ tó bá wà ní public ọ̀ láǹfààní ìbéèrè, ṣùgbọ́n ọ̀tọ̀ wà ní private 10,000 ni wọ́n fi ń wọlé, 10,000 sefa 10,000 naira. ìwọ tó wà láti orílẹ̀-èdè Benin lọ dí mi ni, ìwọ tó wà láti orílẹ̀-èdè Nàìjíríà 10,000 ni. mo sì rí nù tó ṣùgbọ́n ti pé ọ̀sán mi tó o bá ti lágbára omi ìmọ̀ ayọ̀ kúrò. tó o bá ti wá wà ní ọ̀làǹfààní àti máa béèrè lórí àwọn àjò tí ọba yíyọ léyìí tó bá làákà ìmú, má béèrè oògùn owó o, má béèrè ìgbàdí o, má béèrè àfọ̀ṣẹ́, má béèrè òkà àlùwò ọ̀tán. kò papọ̀ mọ́ pé ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò àkọsẹ̀jáyé rẹ̀ ọ̀sánwó fún un. ìwọ tó wá ní kábẹ́ ṣiṣẹ́ pé ó fi DHL gbé ọ̀sánwó ẹ̀, mọ́tò lọ́ fẹ́ fi gbé ọ̀sánwó ẹ̀ tó yọ̀yọ̀ wá kò ní yẹ̀ lẹ́ o. èèyàn mi lórílẹ̀‐èdè Benin ẹ jẹ́ ká máa retí ara wa láti Mercredi Suedi Fontredi àti wà lórílẹ̀‐èdè Benin. ẹ̀yin èèyàn mi káàkiri àgbáyé, Amẹ́ríkà ní London bẹ́ẹ̀ káàkiri, iṣẹ́ kálukú ti wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí àwọn èèyàn ó sì ti wà lọ́dọ̀ àwọn DHL. wọ́n fún wa ní wọ́n scale ẹ̀ tán, wọ́n máa sẹ́ndì iye títí kálukú jẹ́ òun ló kù. so a ti wà ní weekend ni wọ́n bá ti sẹ́ndì ọ̀pọ̀lọpọ̀ owó ibi sí mi kálukú ti gba tiẹ̀ ó sì jẹ́ nù. á dára fún wa o, á yẹ wa o, kò ní yẹ lẹ. n ta fẹ́ Elédùà ṣe, n ta fẹ́ Elédùà lè jìnnà sí wa. ẹ má ì tí ì lọ ẹ jókòó, mò ń bọ̀.